Ǹjẹ́ gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire bí? Mo kí yín o, mo kí gbogbo bí ojúmọ́ ti mọ́ wá. Ẹ jẹ́ tó ṣèdè Ẹ̀gbá wọn ní abì láràn. A kú ojúmọ́ èní. Èmi náà ni o, ọmọ yín, èèyàn yín, àbúrò yín, Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí. Like father like son, ọmọ bàbá tó ń pè léégún létí ń lọ ẹlẹ́rìí Àdùbí. Òòṣà ńlá yín tí ń gbélé fọwọn ẹlẹ́rìí agbélé mọ̀ tán ṣe lóko Àrẹ̀mú yín rèé lè mọ̀ ṣe gidi. Lórí ètò yín ni ètò yín ẹ̀mọ́ ti yí padà o, Ọgbọ́n Àgbà. Lórí ìkànnì Ọgbọ́n Àgbà tẹlifíṣàn, ìkànnì yín, ìkànnì ọmọ Yorùbá, níbi a ti ń mú nǹkan ohun tá a fi ń ṣe gbogbo wa lóore. Bẹ́ẹ̀ ni o, ètò ọ̀hún rèé, abala ọ̀rọ̀ ṣìtí. Ṣé bí nǹkan kan jà ròyìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ẹ rí i pé tí n bá fẹ́ wá sábàlá ọ̀rọ̀ ṣìtí, ó mọ nídìí, mo mọ wò dáadáa, màá wò fínífíní kí n tó bọ̀ sórí ètò. Kí ni nǹkan ọ̀hún? Mo wò fọ́nrán kan bí ọjọ́ 3 sí 4 sẹ́yìn tí mo rí bàbá wa K1 The Ultimate, Olúayé Wàsíù Àyìndé. Nígbà tí mo rí fọ́nrán yìí, mo wò fíní, mo wò pé kí ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n wà ní airport l'Abuja tí n bá gbà dáadáa, tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí dráàgì rẹ̀ àtàwọn security ibẹ̀. Ibì kan mo fẹ́ ká lọ nínú bíbí wọn ránṣẹ́ ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ́ ọ lọ́wọ́ ẹ o, ó dorí adẹ́tù àbíwá pẹ̀lẹ́. Ibi mò ń lọ rèé, bàbá wa K1 The Ultimate, ẹ̀yin mọ̀ ọkọ̀ fẹ́ lọ sọ́dọ̀ yín o, mo fẹ́ rọ̀ yín ní o, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àmọ̀ràn tèmi rèé, àǹgù tèmi fi rí ọ̀rọ̀ yìí rèé o. Ẹ bá ṣe sùúrù, ẹ kú ṣẹ̀ṣẹ̀ máa travel tó tẹ̀ jẹ́ international, ká má wàá sọ pé local Àbújá sẹ́kọ̀ọ́ àbí Àbújá síbi ẹ bá tiẹ̀ ń lọ wọn ò fẹ́ mọ̀. Nígbà ó ti di pé ẹ bẹ̀rẹ̀ sí wá sọ ọ̀rọ̀ yìí, ẹ bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ yìí, ẹ bá ṣe sùúrù, tó rẹ́ tó lórúkọ òun làbùkù ń wá ká o, àbùkù ò ní kàn yín. Ẹ wo bó ti ṣe ń lọ. Àmọ́ síbẹ̀síbẹ̀, tá a bá Báṣárán wí, ẹjẹ́ á Báṣárán wí o, ká yọ pé báyìí lójú, ojú lè mọ̀ pé òun ń ṣe pínni o, kò sí nǹkan méjì. Páílọ̀tì, arábìnrin páílọ̀tì tó tún wá bàálù yìí, ó ní lọ́wọ́ ó dìsẹ́rù o. Ẹja àti ẹ̀gbà bó ti wọ̀n ó rí, wọ́n bẹ̀rẹ̀ sí dírààgì lọ́tún lósì. Bọ́rọ̀ ọ̀hún ṣe wá lọ, ó kàn déédéé kó sínú bàálù, ó sì fò, ó sì gbéra. Ọlọ́mọjà rí dáadáa, èṣù nílé, bó ti wọ̀n ó rí, ò bá ṣe sùúrù. Ká ní apá bàálù ọ̀hún, ó lọ bá K1 The Ultimate, tó lòdì bàbá yìí ṣe bákan, olóbí ò ní gbákọ̀, wàhálà wà á dé láàrin ẹbí síjọba, láàrin ìjọba sí páílọ̀tì, láàrin páílọ̀tì sí ẹbí King Wàsíù Àyìndé. Àmọ́ a dúpẹ́, ẹ̀ ń gbẹ́ kòtò kò gbẹ́jìn, ẹ̀ tó dá sí ò dá lápá o. Èyí ò mo ṣe ní á wá sórí ètò. Wọ́n bẹ bàbá wa K1 The Ultimate, ikú àgbàlẹ́wà yìí, ẹ̀já mọ̀ ṣe pẹ̀lẹ́ o. Ìgbà pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàyà o. Èyí ò mo ṣe ní wá sórí ètò. Wí tèmi dèmi, yóò kọ́kọ́ wí tí ẹ ní o, mo wí tèmi báyìí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ojú tí kálukú bá fi wò ó ní kó fi wo, òun ò tàbùkù ẹnìkan o. Èmi náà ni o, Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí. Like father like son, ọmọ bàbá tó ń pè léégún létí ń lọ ẹlẹ́rìí Àdùbí. Òòṣà ńlá yín tí ń gbélé fọwọn ẹlẹ́rìí agbélé mọ̀ tán ṣe lóko Àrẹ̀mú yín rèé, ilé ìmọ̀ ṣìgìdì, àgbà kí ọ̀fẹ́ ẹlẹ́rìí Àdùbí láti. Ẹ ṣé púpọ̀ o, bẹ́ẹ̀ tí ń bí tòmí lọ, Ọgbọ́n Àgbà.